ẹ jẹ́ kí n máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé nípa ọ̀rọ̀ kan tó ń dàrọ̀ èèyàn káàkiri nípa Oriyomi Hamzat nípa àwọn àṣírí kan tó sọ pé ó tú jáde nípa kàmpéènì tó ń ṣe káàkiri ìlú Ìbàdàn bó ti fẹ́ di gómìnà ìlú Ọ̀yọ́ àtàwọn nǹkan mẹ́ta àwọn èèyàn tó ń sọ ṣé bẹ́ẹ̀ lórí ni àbí bẹ́ẹ̀ kọ́ lórí táwọn èèyàn ń parọ́ ni àbí wọ́n ń parọ́ kí ìjà rẹ̀ sọ pé Oriyomi Hamzat kan tiẹ̀ ṣe ná ó ti wá rí bẹ́ẹ̀ ẹ wò ẹ bá mi fídíò kì í ná. ẹ jẹ́ kí n máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní gbogbo ibikíbi tí ẹ bá wà tẹ́ bá ti ń gbọ́ wa. àṣírí Oriyomi ti jáde, òun ni ọ̀rọ̀ tí ẹnìkan fi jí mi láàárọ̀ yìí. mo wá bi léèrè pé kí ló ṣẹlẹ̀, kí láṣírí Oriyomi tó jáde, jẹ́ kí n gbọ́. mo ń bọ̀, ẹ jẹ́ kí n dé fìlà mi náà, ẹ jẹ́ n dé fìlà Oriyomi kẹ́ ẹ lè mọ̀ pé mo serious. lákọ̀ọ́kọ́ náà mo kọ́ fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ṣe concert ní Liberty Stadium lánàá, mo kí yín pé ẹ kú jó ẹ̀dẹ̀kú tún gbà. ṣùgbọ́n gbogbo ẹ̀yin èèyàn tí ẹ lọ jó tún gbà ní Liberty Stadium, ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín pé lọ́dọ̀ ti tèmi concert ni wọ́n ṣe níbẹ̀ yẹn, kò dẹ̀ sí nǹkan tó burú nínú kéèyàn ṣe concert. gbogbo àwọn olórin tó gbé wá èèyàn wa náà ni gbogbo wọn, àdẹ̀ ní issue pẹ̀lú olórin kankan. kó tún di lọ́la kó jẹ́ pé ọba Dáfídì tó jẹ́ pé òun lolórin àkọ́kọ́ nínú bíbélì kan gbé wá kó wá kọrin, ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ jó sí Tùngbà. kódà gan kan máa pín owó fún yín ní concert, ẹ gba owó yẹn, fàájì nìyẹn, concert nìyẹn. ṣùgbọ́n ṣé eré lè tó jẹ́ pé kò ní bójú mu, òun ni pé tí ẹnìkan bá ń sọ fún yín pé àṣírí Oriyomi ti bẹ̀rẹ̀ sí ní jáde lórí social media, tàbí tá bá rí tí ẹnìkan bẹ̀rẹ̀ sí ní sọ fún yín pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn àṣírí Oriyomi kan jáde, ẹ wo bí wọ́n kàn ń wá ọ̀nà láti deceive ẹ̀yin èèyàn ni o. ẹ̀dẹ̀jẹ̀ kan mọ̀ wípé ojú yín ó ti là. gbogbo àwọn olóṣèlú tá à ń sọ yìí kò sí eléyìí tí ò ti tọ́ àwọn position yẹn wò rí, gbogbo wọn náà ti tọ́ wò, wọ́n ti rí tó wà ń bẹ̀. ṣùgbọ́n nìkan bẹ̀ tó jẹ́ wípé mẹ̀kúnnù bíi ti yín ni, ẹnìkan wà tó jẹ́ wípé tálíkà bíi ti yín ni, kó tó di pé òun náà sọ pé òun fẹ́ lọ ṣojú gbogbo ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́. ta ló nítàn? òun náà Oriyomi Hamzat. gbogbo Tùngbà tẹ́ jó yẹn, gbogbo concert tẹ́ ti jó sí yẹn, kódà gẹ́gẹ́ tó pè é sí concert mi kan tó máa pín owó níbẹ̀, ẹgbàá kẹ́ ẹ jó. àmọ́ tó bá di lọ́jọ́ ìdìbò, ibi tá a fọ̀rọ̀ sí ibẹ̀ náà ní kẹ́ jẹ́ kó wà o. the only person tó lè deliver, tó lè fún yín nìkan tẹ́ fẹ́, tó jẹ́ pé ta bá ń sọ̀rọ̀ nípa ìjọba àwarawa, ọ̀nà kan tẹ́ lè gbà láti enjoy ẹ̀, òun náà ní kí Oriyomi Hamzat kó di governor nípínlẹ̀ Ọ̀yọ́. ẹ wá ṣe báyìí, mo ti ṣàlàyé fún yín, ìdìbò 2027 ó ń súnmọ́ wa, àwa náà ń súnmọ́. oríṣiríṣi àwọn concert á sì máa lọ, oríṣiríṣi àwọn concert á sì máa lọ. ẹ máa jó sí concert, ṣé ẹgbẹ́ lómi wà tó jẹ́ pé téèyàn bá ṣiṣẹ́ tí ò bá jó Tùngbà, èèyàn ò ní gbádùn iṣẹ́ tó ṣe. all work without play make a dull boy, so yẹn normal thing ni. ṣùgbọ́n lọ́jọ́ ìdìbò ẹ jẹ́ kí gbogbo wa padà, ká dá ọkàn wa padà sójú kan wípé ibi tá a fọ̀rọ̀ sí, ẹ má jẹ́ kọ́rọ̀ òye tó bá di 2027. lọ́jọ́ ìdìbò yẹn kó tó dago 11 láàárọ̀, ẹ fi ìbò yín sọ̀rọ̀, ẹ jẹ́ káwọn olóṣèlú yẹn mọ̀ pé ojú yín ti là o, ẹ̀dẹ̀ ti gbọ́n. ẹni tó jẹ́ mẹ̀kúnnù bíi títí yín, ẹni tó jẹ́ pé kúngán tó wà ní ipò tó wà lẹ́nu tálíkà lòun náà, Oriyomi Hamzat ló lè ṣe o. ẹ má tẹ̀lé nu o, ẹ má gbọ́ gbogbo àṣírí Oriyomi ti tú o. ọ̀nà láti deceive ẹ̀yìn tẹ́ wà nípínlẹ̀ Ọ̀yọ́ ni. ṣé ẹ̀dẹ̀ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ Ọ̀yọ́, gbogbo Òkè Ògùn ní, gbogbo Ìbàràpá ní, Ọ̀yọ́, Ìbàdàn àti gbogbo ibikíbi tó bá ti jẹ́ pé orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ jẹ́ ká mọ̀ pé ojú yín ti là. lọ́jọ́ ìdìbò Oriyomi Hamzat òun ni kẹ́ dìbò yín fún. ẹ jẹ́ kí story yẹn ó change, ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé àṣé àwọn mẹ̀kúnnù mọ̀ nǹkan tí wọ́n ń ṣe, ẹ jẹ́ kán mọ̀ pé àṣẹ ti gbọ́. ìdìbò yẹn bó ṣe máa jẹ́ nìyẹn o. Oriyomi Hamzat ni kẹ́ dìbò fún o.